Genesis 17:20. When I came across this verse, I baffled. Let me read it. As for Ishmael, I have heard and listened to you. Behold, I will bless you, and will make him fruitful, and will greatly multiply him through his descendants. He will be the father of 12 princes, chieftains, sheikhs, and I will make him a great nation. Sheikhs, S-H-I-K-S, sheikhs in the Bible. You see, guys, the normal thing is for you to stop fighting and start reading. Galati mo gbọ́, èmi ò kì í sárákùnrin kan òkè ọ̀hún, mo yá gbéra pa. Wọn ò fẹ́ ṣeṣe sí inú à, èmi yá gbìyànjú ń tèmi mo tọpinpin. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ mo bá nínú Bíbélì bẹ́ẹ̀. Èyí tó jójú lówó ni ẹ lọ kà tó jáde lọ́dún 1962. Zondervan ló kọ àti Lockman Foundation. Bíbélì yìí kì í kúkú ṣe Mùsùlùmí débi ká ní Mùsùlùmí ló kọ o. Wọ́n dákọ Sheikh nínú Amplified Bible. In tó bá ti ní fashion tó ní fashion, ó tọ́ka fura. Tó ti di pé wọ́n ń pa nǹkan kan rẹ́ nítorí nǹkan kan. Ó yẹ ká mọ̀ wípé kì í ṣèwé àtọ̀dọ̀ Èdùmàrè. Gospel ni Jésù kà, kì í ṣe Bíbélì. Ẹ lọ ṣèwádìí ẹ̀sìn tá ń ṣe. Bọ̀dá Noah, ọ̀rọ̀ kàn yín àbẹ́ ń sùn. Wọ́n ti gègé bá Bíbélì nígbà tó yá. Ó dọdún 2015 wọ́n yá tó Bíbélì wọn kọ. Sheikh ni ò sínú Amplified Bible mọ́. Àwọn ọ̀rọ̀ tó padà túmọ̀ sí Sheikh wà nínú ẹ̀. Ẹ̀sìn Islam ti fìdí múlẹ̀ tí yín ti bá yín o. Àṣírí onírọ́ tú kí gbogbo òpùrọ́ sí mẹ́dọ̀ lókù.